Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni. Tí ó gbọ́ àkókò tẹ́ bá ń wò mí, mo ní ẹ káàsán ẹ kúrò lẹ kálẹ́ ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni. Thank you for subscribing. Ẹ̀yin tẹ́ ti bá mi subscribe, thank you so much. Ọwọ́ yóò ní mọ ìsàlẹ̀ àpò. Inú yín yóò mọ̀ dùn, ẹ ní tálákà. Ẹ̀yin tẹ́ ti bá wa subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe. Thank you so much. Mo fẹ́ ṣe program yìí to the best of my knowledge. As an herbal practitioner, ṣóyé yín lórí erectile dysfunction àti ìbálòpọ̀ gbogbo àti ọkùnrin àti obìnrin, ṣóyé yín. And again, as a marriage ambassador lórí bíbà yìí, mo wá ṣe program yìí pé ẹ̀yin ọmọdé kí ló dé? Àgbàlagbà ni wọ́n sọ pé tó bá ti ń dàgbà wọ́n máa ń lose testosterone. Àgbàlagbà wà máa dàbí obìnrin, wọ́n á lose ohùn, wọ́n á lose muscle. Èwo ni ọmọdé? Èmi mo dúró lórí pé mo fẹ́ fún àwọn ọkùnrin ní hope àti obìnrin lórí àléfà yìí. Mo wá fẹ́ sọ eléyìí fún yín. Ó ní pé ẹ̀yin ọkùnrin tí ẹ ṣì young, ká sọ wípé títí di even 55 years, ṣóyé yín, even 60, to me 60 is still young. Kí ló tẹ́ fi lose ẹ̀? Kí ló dé tó jẹ́ pé ó ti rẹ̀ mí, ẹ̀ ní stamina, ẹ̀ ní network, ẹ bá wà nú ẹ máa lose ẹ wà nínú abẹ́ ìyàwó yín, ẹ sì paná. Ẹ need láti increase testosterone yín, ó ti low. Alhamdulillah, we can do that. We can do that. Ṣóyé yín. Nísìn mo fẹ́ lọ on advice. Mo fẹ́ lọ on natural things. Kí n sọ̀rọ̀ nípa product mi. Then kí lẹ̀ ń ṣe? Àwọn kankan wo lẹ̀ ń ṣe tí ò yẹ kẹ́ ẹ ṣe tẹ́ fi lose testosterone tó ń sọ yín di obìnrin? Àwọn ìwà wo lẹ̀ ń wù? Àwọn kan wo ni ò yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ń ṣe? Number one, ṣóyé yín. Wọ́n sọ̀rọ̀ nípa ẹyin. Ẹyin ò kí ń ṣe bad cholesterol. Ẹyin ò kí ń ṣe bad cholesterol. Ìfẹ́ kí fídíò yìí pẹ́. Ẹyin ò kí ń ṣe bad cholesterol. Nǹkan tẹ́ máa mọ́mọ́ jẹ yín ni. Ẹ need ẹyin láti build up testosterone yín. Ẹ need ẹyin. It's not a bad cholesterol. Tẹ́ bá ń sá fún bad cholesterol, ẹyin. In fact, nǹkan tó yẹ ká ẹ sá fún òní red meat. Ṣé ẹ mọ̀ pé red meat máa ń ní fat? Fat tó wà nínú red meat ó ní yẹ ká ẹ sá fún. Àwọn unsaturated fat tó wá láti inú plant, ẹ sì need ẹ láti build up testosterone. Ẹ need àwọn kan bí almond, ẹ need black seed, ẹ need cashew, ẹ need reedy. Àwọn yẹn máa build testosterone yín naturally. Mi fẹ́ kó pẹ́. Ìwọ tó ní belly fat, o need láti reduce the belly fat by reducing your sugar. Tí sugar bá pọ̀ jù, ó máa jẹ́ kó sanra. Tó bá dẹ̀ sanra, ó máa jẹ́ kí enzymes ẹ kó increase. By doing that, ó máa lọ convert the testosterone sí estrogen. You don't need estrogen. You don't need your estrogen to be high as a man. Tó estrogen bá high as a man, ó máa fún ẹ ní condition kan tá à ń pè ní gynecomastia, which is very 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 bad for you. Red meat ló yẹ kẹ́ ẹ cut down ẹ̀yin ọkùnrin. Ẹ need láti máa ṣe ìbásùn. Ara ìbásùn ó ní testosterone wà. Ẹ need láti máa wà happy. Ara happiness ó ní libido wà. Libido là ń pè ní testosterone. Tó sí testosterone, ó kó ẹ máa kó lóbìnrin sùn. Mo ti share kíní kan fún àwọn èèyàn tó bá ń pè mí. Àwọn babaláku bàbá wa wọ́n like ginger. Àṣé ginger ní advantage. Mo share lẹ́lẹ́ bí báyìí. Mo ní ginger, mo ní ó dáa fún stamina, not just stamina. Ìwádìí wá jẹ́ kí n tẹ̀síwájú bí tí mo ti ń wádìí kí ló ń ṣẹlẹ̀ sáwọn ọkùnrin yìí kẹ́ ẹ̀. Ó jẹ́ kí n rí i pé ginger ó dáa fún testosterone. What you have to do, ginger àti garlic àti oyin ẹ mix ẹ̀ is very good for testosterone. It's very good fún stamina. It's very good fún àtọ̀. Ẹ nídìí oorun, inú oorun làlàáfíà wà. Mo ti share nínú fídíò mi kan,
mo ní ẹ need láti sùn. Tẹ́ bá sùn hormone gidi include testosterone yìí ó máa wá. Hormone gidi, hormone kan ló máa produce, then hormone yẹn ó máa wá fa testosterone yìí wá. Tẹ́ bá sùn it's bad, you will get tired, you will be depressed. Nínú depression ó ní decrease testosterone máa ti ń jáde. Ẹ need láti máa mu omi dáa. Omi máa wash out toxic tó máa jẹ́ kí testosterone kó má ṣiṣẹ́ bí testosterone mọ́. Toxic tó máa sọ àwọn good testosterone yín di free testosterone tí ò wúlò. Ẹ need láti mu omi láti flush out bad toxics. Ẹ máa mu omi. Nǹkan tí ẹ kàn need ni pé nítorí àti tọ̀ àwọn ọkùnrin máa ń bẹ̀rù àti mu omi. Tó bá ti di tẹ́tẹ́ fẹ́ sùn ẹ má mu omi nírọ̀lẹ́. Ṣóyé yín, ẹ má mu omi nírọ̀lẹ́. Dẹ oúnjẹ yín ẹ need ìwọ tó need testosterone, zinc, magnesium, vitamin A, vitamin K, àwọn good vitamins. Ẹ máa rí nínú black seed, ẹ máa rí nínú black seed powder, ẹ máa rí nínú vegetables. Ṣóyé yín, ẹ máa rí nínú banana, ẹ máa grape is good, watermelon is also good. Eat right. Coconut oil is not a bad fat. Gbogbo fat tó bá jẹ́ wípé tẹ́ bá bring into room temperature tó ṣì remain liquid, that is what we call unsaturated. And need bit of it into your diet to increase your testosterone. Product mi is good for testosterone all round dani. As a man tó bá ti fẹ́ pa okó rẹ̀, take care of your testosterone. Má di obìnrin, ẹ má ṣe lẹ́wù. Ẹ̀yin la máa rí bá. Tí ọkùnrin bá ti lose testosterone ẹ jẹ́ kí n sọ fún yín, kò ní wà productive. Ó máa sá sí ẹ̀yìn ìyàwó ẹ̀ ni. We need the men to be active. Ṣóyé yín, so ẹ mu omi, cut down on your sugar. Tí sugar bá pọ̀ ó máa form insulin resistance. Insulin resistance ní kọ́ kí ló máa ṣe fún ẹ? Diabetes type 2. Ẹ má lo lime. Ẹ fẹ́ cut down your belly button, tummy rẹ ó tóbi, ó fẹ́ cut. It's not lime. Do the right exercises. Brand go through. Also, it is not by overdoing the exercises. What you need to do the right exercises for good number of time. Ká sọ wípé 2 weeks per 2 weeks, 2 times in a week is okay. 2 times in a week is okay. Do the right exercise. Tó bá fẹ́ testosterone, ṣe weightlifting, ṣe squatting, deadlift, push up. Ṣóyé yín, àwọn exercise tó máa help waist yẹ àti waist rolling ó máa dá. Tó bá jí láàárọ̀ as ọkùnrin ó fẹ́ testosterone level tó wà okay, drink warm water yẹn ó máa ginger gbogbo cell ẹ. Mi ò sọ pé mi gbóná o, warm ó máa ginger gbogbo ní àárọ̀. Ṣóyé yín, maybe in form of lifting ó lè ṣe yẹn. Ṣóyé yín. So this is on point by 2. More on testosterone will still come. This is on point by 2. Using my words for others. Má gbàgbé product mi. Ṣé rí product mi eléyìí mo fi ṣe sample ni. Tí bá ní kí n send ẹ̀ fún yín ó máa wá like this mo ṣe ń show ẹ̀, ó máa help yín gan. So bye for now. Take care of your testosterone to be a man. Bye.